الرحمن الرحيم. فسبحانه في ذاته وصفاته ويكفيك في تنزيل كل والله تعاليت يا ذا الملك والطول والبقاء فلا لك أنداد ولا لك أشباء فلا لك أنداد ولا لك أشباء والله في الأرض والله في السماء وبينهما لا شيء إلا هو الله فسبحان من أبدية حياته فسبحان من أبدية حياته وحكم الفناء لغيره ليس له وحكم الفناء لغيره ليس له ولا قبله حي ولا حي بعده ولا مثله حي يدوم كما حياه يا شيخنا محي الدين أحيي قلوبنا يا شيخنا محي الدين أحيي قلوبنا بموعظتي تزكي نفوسا بحكمتي بموعظتي تزكي نفوسا بحكمتي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ a dúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ jẹ́ a parí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. nítorí pé a mọ inú rò òun náà la fi dúpẹ́ fọ́lọ́run. yéèyàn ò bá mọ inú rò kò ní rí nǹkan kan láti fi wò ó pé kí ni mo tiẹ̀ fẹ́ dúpẹ́ fọ́lọ́run sí. ìdúpẹ́ fọ́lọ́run wa lórí fọ́lọ́run fún wa ní làákàyè òun náà ní kábíyèsí sọ lẹ́ẹ̀kan.
bá a dúpẹ́ pa a ti ń wá owó láti ọjọ́ ìyá rí wọn àbátá àtúrí náà tá a fi pamọ́ sọ́dọ̀ àwọn èèyàn wọ́n tún láwọn ọmọ gan lé alọ́ ni pé a lè nánàkúnà púpọ̀ ṣùgbọ́n èyí tá a gbọ́dọ̀ dúpẹ́ sí ni pé Ọlọ́run ṣe wá ní mùsùlùmí bí èèyàn bá mọ iyì tó ń bẹ lára Islam ojoojúmọ́ náà ni ó máa dúpẹ́ wàlá Islam ló kó wa jọ báyìí bí èyí bá sí Islam kí ló fẹ́ ṣàwájọ sáàyè àti pé kí ni ọba onírètè kí ló fẹ́ sọ pé òun nílé program tí ó fi wá ṣàwájọ báyìí. وقل الحمد لله سيريكم آياته سيريكم آياته فتعرفونها. máa rí nǹkan tó ṣe pàtàkì tọ́ka sí okú àwa síbà yìí lọ́dún tó kọjá bí kábíyèsí ti pè wá náà nìyí lọ́dún yìí náà wọ́n tún pè wá tó dénú kábíyèsí gan ó dùn rí pé àwọn tí mo rí lọ́dún tó kọjá náà mo tún rí. سيريكم آياته فتعرفونها. Ọlọ́ni bẹ́ẹ̀ bá lè wò dáadáa ẹ máa dá àwọn oore tí mo ṣe fún yín mà. فتعرفونها. ẹ sì máa mà kó oore ni. وما ربك بغافل عما تعملون. Jalla ma la yamut. وما ربك بغافل عما تعملون. Ọlọ́run lémi Ọlọ́run mi ò fọ́nú fọ́ra o kí n pé mo rí gbogbo tẹ́ǹsì mo máa mo sì rí. Èyí tá à ń ṣe náà já báyọ̀ nu Ọlọ́run pàdé. Ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. Ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. Àwẹ̀ yìí ó máa ń lágbára nígbà míì. Yọ́mi bọ́ bá jí láàárọ̀, ara rẹ̀ ó ṣe pépépé. Yọ́mi sì ń bẹ táwẹ̀ ń bá ti kì ọ́ látòru. Nítorí ọjẹ́ yóò kì ọ́ láti ìgbà náà, kódà kò tiẹ̀ ní jí ọ fẹ́ mójútó ara rẹ̀. Ọ máa ṣàdúrà pé sí Ọlọ́run màmàdélẹ̀ ètò ni ó tètè sú o. Njọ́ náà wá lóòrùn ó tún ràn, ọ tẹ̀tẹ̀ wá dá Ọlọ́run mà. Àánú Ọlọ́run tó ń bẹ lórí wa Ọlọ́run máa mú kúrò ń bẹ. Àmín. Ọlá àti tóbi ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Bí àlùfáà wa tí wọ́n á kí mi pé mo káàbọ̀ sáàyè yìí, èmi náà kí gbogbo àwa jàmá pátá pé a káàbọ̀ sáàyè yìí o. Àánú Ọlọ́run, ọlá Ọlọ́run, orí àjẹjẹ tán rẹ̀, Ọlọ́run kọ́ máa ṣàṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. Bàbá wa kábíyèsí tọ́lọ́run wá gbé kalẹ̀ ń bí tó wá jẹ́ páwọn ni wọ́n ń pè wá sáàyè yìí, abẹ Ọlọ́run afọ̀kanṣu rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n fi kábíyèsí dára tí ọ̀dà fún wa o. Àmín. Wọ́n ti kábíyèsí mọ́lé o. Àmín. Wọ́n dà lámàrí kábíyèsí rú o. Àmín. Abẹ Ọlọ́run irú nǹkan tí kábíyèsí ń ṣe yìí náà ni Ọlọ́run wọn máa fi sí wọn lẹ́mìí. Àmín. Kọ́ máa wù wọ́n ní ojoojúmọ́. Ọlọ́run ní kọ́sọ́mà. Kò sí jẹ́rìí. Òun fún rẹ̀ gan náà tí ẹ̀ sọ pé ni ọba jẹ́rìí ó tọ̀ ń fẹ́ sòkò nù bà. Ọlọ́run fún rẹ̀ lórí bẹ́ẹ̀. Ẹ má jẹ́rìí mi o. أفأمنوا مكر الله Ṣé ẹ fẹ́ máa jẹ́rìí mi pé kíní kan mo lè ṣe ọ̀kan ni mo ní ṣe. فلا يأمن مكر الله Ọlọ́run lẹ́ni ó bá lọ jẹ́rìí mi pẹ́rẹ́ tó lóun bí إلا ìlú القوم mi. الخاسرون. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ ìyà. yóò lulẹ̀. Ọlọ́run má jẹ́ ajíyà. Ọlọ́run tó fẹ́ kó láyà balẹ̀ fákin olú. Tó fọyọ́ láyà balẹ̀ fáláàfin. Tó fi kírun láyà balẹ̀ fákírun. Tó fi láyà balẹ̀ fọ́rọ̀gùn. Tó fi bàtàn láyà balẹ̀ falẹ́sìn lọ́yẹ̀. Afọláàmù ọmọ àbólúwa mi. Fìrètè láyà balẹ̀ fónírètè o. Láyà balẹ̀. Olúwa fìrètè láyà
láyà balẹ̀ fún nírètè. Nírètè láyà balẹ̀ fún nírètè ooo. Ọlọ́run ti gbé ìga tẹ́lẹ̀ ọjọ́ ti pẹ́. Ó ṣèlérí láti máa fáráyé. Ìgbà yóò tẹ̀lù nílé ayé. Onírètè mọ̀sẹ̀yìn láti máa fẹ́nìkan. Mọ̀sẹ̀yìn láti máa fẹ́nìkan. Ó sì wá rí ìjàmá ẹ bá mi ṣe fátíà lápapọ̀ kọ́ pariwo ẹ̀ sókè ní bó o bá ṣe ń ta lábòsí tó ń kùn lábẹ́. Ọlọ́run rí o. Wá wí fátíà rẹ sókè. Bàbá yìí sọ pé Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Tọ́ àdúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Mo kí bàbá wa chief imam ìlú Ìrèté abẹ́ Ọlọ́run. Ikẹ́mi ó tún túbọ̀ gùn fún wa. Ẹ ń lò ó bọ̀ láti ọdún yìí kò dàrú kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Àdúrà tí Ànábì Ibrahim wá ṣe Ọlọ́run ó jẹ́ ọ̀sẹ̀ lórí ẹ̀yin náà. Gbogbo ọmọ tó bá jáde lára yín wò ní jẹ́rú ayé. Wọn ò sì ní sẹ́rú ara wọn. Ọlọ́run ó dá kálukú lọ́lá. Bàbá wa Imam ẹni iwájú ní ẹ̀yìn jẹ́ ní ẹ̀yìn o. Àti gbogbo tó bá jáde lára yín. Mo fi ṣàdúrà fún gbogbo àwọn àlùfáà wa. Láàrin ṣẹ̀ṣẹ̀ máa dárúkọ abẹ́ Ọlọ́run dáadáa yín Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín ya Allah. Iyọ̀ ayé lẹ jẹ́ Ọlọ́run ní jẹ́ ẹ̀dógú o. Àmín. Iyọ̀ ayé lẹ jẹ́ ẹ̀ní lógú o. Àmín. Ọlá Nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo àwọn obìnrin alásàlátù ti ìlú Ìrèté. Mo sì kí àwọn obìnrin lápapọ̀. Mo wá kí ìjọ mi Ansarudeen Society of Nigeria, Ansarudeen United Family. Masha Allah. Ansarudeen United Family. Masha Allah. Ansarudeen United Family. Ọ̀rọ̀ wa ò ní dojúrú o. Ọlá Nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí alága mo sì tẹ́lẹ̀. Mo ti kí gbogbo àwọn èrò tó tẹ̀lé wọn wá. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa dáadáa yín ò ní bàjẹ́. Àmín. Lẹ́yìn náà, mo wá kí ẹ̀yin obìnrin khasatan. Mo kí yín special pé ẹsẹ̀ àmì lẹ́ẹ̀mẹ́ta kí n tó ṣàdúrà tí mo ṣe fún yín. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹni wọ́n bá kó ń fẹ́ jèrè ọkọ lásìkò tá a wà yìí, ó ń tọ́ ń gbára ẹ̀ lásìkò ní. Torí bí ọkọ bá ti lè rí ilé obìnrin kan tí ọbẹ̀ dùn ń bẹ̀, yọ sàkó lé ni. Àníṣe màbínú ohun ọmọ bínú ilé tí yẹn ṣe ń gbóná ilé ògbóná. Ibi tó fẹ́ lọ lọ́hùn. Irú ọkọ bẹ́ẹ̀ ló ń gbà ó jèrè rẹ̀. Gbogbo àwọn ọkùnrin náà sì ní ẹnìkan ò sí jẹ́rìí inú wa. Síbí oníkì ni wá. Síbí oníkì anùmọ̀dárò. Ọlọ́mọsà síjú àánú ẹ̀ wò wá. Àmín. Ọlọ́mọsà gbà fún wa. Àmín. La hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Tọ́ nǹkan kan ló gbé wa débí. Kò sí tó gbé adébíjà àánú Ọlọ́run lọ. Àánú rẹ̀ náà ni oṣù Ramadan. Bọ́ọ̀ bá mẹ́bí látọdún tó kọjá.
bá a ṣe wà nú àwẹ̀ yọ wà á dá kí ni wọ́n ń pè lé bímà. Torí báwọn èèyàn bá sọ pé bí ń pa àwọn òpètè bí ti jẹ́ àwọn èèyàn yóò tiẹ̀ mọ tí ń ṣe wọ́n. Ṣùgbọ́n bọ́ ọba jólówó, bọ́ ọjẹ́ tálíkà, bọ́ ọjọ́ bàálù, bọ́ ọjà láṣẹ ìlú, ọba àjẹ́ pírẹ́sídẹ́ǹtì lásìkò tá a wà iye bí gbọdọ̀ pa ọ́. Kódà bọ́ ọjọ́ séwù. Kódà kọ́ á jẹ́ séwù. Ọjọ́ba. Aláàbọ̀. Ó bèrè paná lásìkò. Nígbà tọ́lọ́run wá màmá tó mú oṣù ebi yìí wá. Ẹ̀ka ń ra wa létí lórí ẹ̀. Bàdà a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Masha Allah. Ya ayyuhalladhina amanu Kutiba alaykumus siyam. Masha Allah. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Ẹ dákun ẹ pariwo Ọlọ́run jàmáà. Bí ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo Ọlọ́run. Pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Masha Allah. Ọlọ́run ní mo pè yín tẹ́ mọ̀ mí lọ́lọ́run o. Ẹ̀yin tẹ́ dá mi mọ̀ pé mi mọ̀ dá yín. Ẹ̀yin tẹ́ mọ̀ pé gbogbo tí mo bá gbé kalẹ̀ pé túláàsì ni túláàsì ló jẹ́ fún yín. Ọlọ́run lẹ́yìn tẹ́ gbà mí gbọ́. Ọlọ́run la ṣàwẹ̀ Ramadan yíyá sí lọ́rọ̀ àyàn lórí yín. Kutiba alaykum siyam. Ọ̀ranyàn làwẹ̀ yìí o, ọ̀ranyàn ni o, oge ò sí ń bẹ̀ o. Ọ̀ranyàn ni o. Èyí fi ṣeré o, bọ́ ọba lọ fojú di àwẹ̀ ẹyọ kan. Bọ́yọ̀ ń kó mọ ni, bọ́yọ̀ ń ṣe ìyàwó fọ́mọ ni, ó wá bọ́nú àwẹ̀. Lọ́ba nínú ìdùnnú la wà lónìí àlè máa gba àwẹ̀ lọ́ba jẹ́ ẹyọ kan ń bẹ̀. Kó o tó lè bọ́nú ẹ̀ ṣàárẹ̀ ni mútàtà àbí àárẹ̀. Oṣù méjì àtẹyọ kan lọ gbà padà. Lòfin ní tìyà. Ẹlòmíì sì ń bẹ́nu wa ọjà àwẹ̀ yìí sí bọ́yọ̀ rí ní ń fọ́. Ní àfi ní olóògùn, ó ti gbàgbé ògùn tí ìsán ní ìsìn yìí. Gbèsè wá ń kún gbèsè lọ́rùn rẹ̀. Tó bá jẹ́ kórí bọ́ ẹyọ kan náà ni ó san padà. Bọ́bẹ̀ kórí bá fọ́ ọ lọ́dún tó kọjá tó o sì jáwé ẹyọ kan náà lọ́ọ́ dá padà. Àjàjà àwọn ìyá wa wọ́n máa rí nǹkan wọn. Àwẹ̀ obìnrin yìí pé tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Bó bá ti di pa àwẹ̀ obìnrin bá ń pé ó ti padà sí ibi ààyè rẹ̀ nìyẹn. Àjẹ́ pé kú ti tá lọ́fà. Kú ti tá àlùkìyámà ló kù tí ó máa rí sí. Ọlọ́run wò. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run ni mo pè yín tẹ́ ẹ mà mí lọ́lọ́run. Kutiba alaykumus siyam. Àṣàwẹ̀ lọ́rọ̀ àyàn fún yín ni o. Kutiba alaykumus siyam. Ọlọ́run lémi Ọlọ́run mi ò fi yàn yín jẹ o. Kutiba ala alladhina min qablikum. Àwọn tó gba wájú yín bá a ṣe ṣe lọ́rọ̀ àyàn fún wọn nìyẹn o. Kutiba ala alladhina min qablikum. Àwọn baba ńlá baba yín bá a ṣe ṣàwẹ̀ yìí lọ́rọ̀ àyàn fún wọn nìyẹn. La'allakum tattaquna. Allah. La'allakum tattaqun. Lórí àwẹ̀ tí mo gbélé yín lọ́wọ́ yìí, ẹ bẹ̀rù èmi Ọlọ́run o, kẹ́ ẹ lè bá bẹ̀rù náà ni o. Kẹ́ ẹ lè mà mí lọ́lọ́run ni mo fi gbé àwẹ̀ yìí kalẹ̀. Ayyaman ma'dudatin. Ayyaman ma'dudat. Ayyaman ma'dudatin. Ayyaman ma'dudat. Shahru Ramadan.
ọlọ́run wà yá màmá lòdàt. أياما معدودات ọlọ́run ní ọjọ́ tó ló ń kalẹ̀ fi gbà. أياما معدودات. Ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí bọ́ bá pọ́gbọ̀n àbọ̀ jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n la padà wá róṣù tá a gbà náà nù. Má ta kú sójú kan náà. A sọ pé kìíní ọ̀tí ẹ̀ ti máa yàn lára. Ẹ̀yà ajé máa gbà lọ. Ó ní ládàá kankan mọ́tò wò. Ọlọ́run ò fẹ́. Ọlọ́run ò fẹ́. Torí tá a bá wo tó fi gbẹ̀yìn ọ̀rọ̀ ṣáàrù Ramadan. Ó ní yuridullahu. Yuridullahu bikumul yusra. Ọlọ́run ní ìdẹ̀ra ni mò ń fẹ́ pẹ̀lú yín o. Wala yuridu bikumul usra. N ò fẹ́ nira pẹ̀lú yín o. Walitukmilul iddata. Ẹ ka òǹkà àwẹ̀ náà kó péye tí mo ní ẹgbà 29 or 30. Walitukabbirullaha ala ma hadakum. Báwẹ̀ ń bá ti wá pé ẹ lọ yídì, ẹ lọ rèé dúpẹ́ fọ́lọ́run, ẹ pariwo èmi Ọlọ́run lọ́hùn-ún. Allahu Akbar. Walitukabbirullaha ala ma hadakum. Allah. Wa la'allakum tashkurun. Ọlọ́run ní kí n lè bá a mọ̀ pé ẹ dúpẹ́ fún mi. Báwẹ̀ bá parí, Ọlọ́run já lè dúpẹ́ fún mi. Ramadan, ó jẹ́ nǹkan tí Solution to social wọ́n ní òun náà ni ó jẹ́ solution fún gbogbo ń tá a bá pé a ní lókè ìṣòro láwùjọ wa. láwùjọ wa. Béèyàn bá gbààwẹ̀, olówó bá gbààwẹ̀ kò ní mà pé kí n pa tálíkà. Wàláì. Olówó bá gbààwẹ̀ ṣe kò ní mà pé kí n pa tálíkà. Ó ní ẹ dákun ẹ fún mi lówó Ẹ̀hẹ́n. kò ní mọ̀ tó mọ̀ rẹ̀. Bébí ọba pààyàn. Ṣùgbọ́n bọ́ ọba jẹ́ olówó, inú àwẹ̀ yìí ló lè náwó rẹ tọ́lọ̀ ń gbóbi sọ pé mo sáìsì pé mo fún ọ lówó kò sì ní í tán. Àwọn tí ń bẹ lápá ọ̀tún rẹ, lápá òsì rẹ, inú ilé rẹ níwájú lẹ́yìn, àwọn tí ń gbébẹ̀ wọn ò rí ṣe tó ọ fi rírí ṣe rẹ fi ṣàánú wọn ní oṣù Ramadan. Wa ati dhal qurba haqqahu. Àwọn tó súnmọ́ ọ fún wọn lẹ́tọ̀ọ́ wọn, ẹ̀tọ́ wọn nínú oṣù Ramadan fún wọn. Wa ati dhal qurba haqqahu. Ẹ má mú mílíkì tán lé yín ìwọ pẹ̀lú ìyàwó rẹ kẹ́ wá kágbóró rẹ̀ dáadáa pé káwọn ẹnìkan máa fi ṣe máìmáì. Wa atu dhil qurba. haqqahu. Ọlọ́run ni ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. Wal miskina. Àwọn tó lè tọrọ lọ́wọ́ yín tí a lè tọrọ ẹ fún wọn, àwọn tí ò lè tọrọ ẹ fún wọn. Wal miskina. Àwọn tálíkà ẹ fún wọn lóúnjẹ ní oṣù Ramadan. Wa ibna sabil. Àwọn tọ́nà ti dí mọ́, wọ́n ti fi irun dúdú, wọ́n ti fi ṣiṣẹ́. Àgbà ti wá dé. Àwọn tí kìí dàrú mọ́ lọ́wọ́. Ẹ tọ́jú wọn. Ẹ tọ́jú wọn torí gbogbo wa yìí náà láwọ̀ lè sùn. Àbọ̀ ọ̀rá tí ni ọwọ́ lè sùn. Níjọ́ kan ni wọ́n di ọ síwájú jàmáà báyìí. Ìrọ̀ wà pọ̀ lẹ́yìn rẹ̀. Ọlọ́run wà dá ẹ̀mí rẹ̀ padà. Kò ní ju bí agbárí rẹ̀ lọ. Ọ wà yájú kalẹ̀, ọ máa wo gbẹni, o kò sẹ́ni tí ó kírun sí ọ lára. Ó ti wulẹ̀ ó dènà tó ọ dà wọn. Ṣùgbọ́n ò lè ṣe kankan mọ́. Ní abáyé ti gbé ọkú òmìnir, wọ́n gbé ọ lọ bí wọ́n bú ọmọ nù. Àdúrà tí ò lórí ta táwọn àfáà máa ṣe wọn lọ́lọ́ ń bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rí. Ẹ mọ̀ pé ẹfẹ́ tí afẹ́fẹ́ rí lẹ́kùn mọ́lẹ̀. Afẹ́fẹ́ wo ní bẹ́ẹ̀ nù tẹ̀tẹ̀ jẹ́ rí kù. Wa ati dhal qurba haqqahu wal miskina. Ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn, ẹ̀tọ́ wọn ń bẹ lọ́wọ́ yín. Jà wá Yorùbá nìkan là nírú ẹ̀. Ọlọ́run dá Yorùbá lọ́tọ̀.
lọ́ndà Yorùbá ọlọ́run má ṣe àlìjánnà lè wọ wa nípa. Àní ẹ̀yin Yorùbá ṣe mọ́ ọlọ́run má ṣe àlìjánnà lè wọ gbogbo àwa Yorùbá. Iṣẹ́ àlìjánnà jìnnà ó jìnnà sọ́dọ̀ wa. Bàbá ẹ jẹ́ máa ṣe táǹsì. Yorùbá Yorùbá wa. Tí a bá ń gbé ọgẹ̀ ṣe áyán báyìí. Ntí wọ́n sọ bọ́ ọba sí ń bẹ̀ mọ́, wàláhì bọ́ ọba gbọ́ ó sì dákú. Ìwọ ni ẹ sì kan sára sí. Yorùbá ò ní nǹkan kankan tó fi súnmọ́ lọ́hùn rárá nínú àlákà wa. Àní àti láàbà kọ. Àìdí ìsìláàmù ọba kọ wa. Ṣé òwú adáwà bí náà la fẹ́ràn ara wa? Rárá o. Ìṣègbò wa náà la fẹ́ràn ara wa o. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. Aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. Lára ọ̀kanú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó lóò létí ìjólùgbàgbọ́ òdodo ààlè pé wọ́n ní mùsùlùmí gidi. Ó dìgbà tó bá jẹ́ pé tó ń fẹ́ fúnra rẹ̀ dáadáa lọ fẹ́ fọ́mọ nìkejì. Ṣé Yorùbá ni? Yorùbá àfikọ́ lọ́wọ́ ṣàánú wa. Yorùbá ló ní máa jó lọ́mọ owó ẹ̀yìn rẹ̀. Ẹ̀yin ni o. Ẹ̀rí election tí a ti kọjá yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó wọná lọ tọ́lọ́mù tí kódà táwọn màlẹ́kò ní sọ páwọn rí. Ẹ ti mọ̀ pé ẹ̀ ní dìbò fún yàn kí ẹ̀ ní owó lọ rẹ̀. Àyè màkà tí mo tún rí ni pé àfáà kan ó sì pé ẹni tí ó ṣe gómìnà nípínlẹ̀ kan ó ní kó wá rí ní election káàárọ̀. Ó wá ní tí mo rí sí ọ̀rọ̀ rẹ̀ yìí. Mo ṣe rú yá. Ó ní bí kìnnì kan bí gálọ́pì ọ̀gbun bẹ́ẹ̀ ní ọ̀gbun ni mò ń wò yìí o. Ọ̀gbun ni mò ń wò rí ọ̀nà ọ̀dá rárá ni ọ̀nà ọ̀dá rárá ni kò sírètì rárá. Ó ní mo lálàá sí ọ ni. Ṣùgbọ́n iṣẹ́ kan ń bẹ tá a bá ṣe lénìí. Kílẹ̀ ó tó mọ́ lọ́la ọ̀nà gbọ́dọ̀ kílíà. Wàlá ìbá fi Yorùbá síwá ànàkúnlẹ̀ kan hàn. Yorùbá ò ní nǹkan kan jù wàhálà tá a nílẹ̀. Yahudi làkàkúlẹ̀kẹ̀ Muhammadi. Wọ́n ó wá pé ó gba oúntọ̀ wá ní bí èlò lẹ́yìn òrùkọ́ ẹ̀fì iṣẹ́ náà. Ó ní bí 5 million ni. Àwọn ní òde kọ́nà yẹn ó tún. èkó náà wá dúró títí. Láti lọ ká bàbá. Wọ́n là fà ẹ̀dá fún mo bẹ̀ yín. Mo bẹ̀ yín. Ẹ̀dá fún gbogbo bá ṣe wọlé ni ẹ bá ní wá. Ṣé ẹ wá rí 5 million tẹ wí yẹn? Ẹ jẹ́ ń fún yín ní 1 million náà kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ sẹ́yìn. Pẹ̀lú ògo Ọlọ́run. Ó ṣe é ṣe kọ́ jẹ́ pé àfẹ̀mọ́júmọ́ ni mo gbé yòókù wá. Ṣùgbọ́n ẹ gba 1 million. Ó gbé 1 million fáfá. Àfá àrí jẹun tán. Ó kírun. Lòun bá gbé lọ. Àwọn tí a lọ dìbò, wọ́n ti dé padà kó àfá òtó yìí. Wàlá ìbá fi Yorùbá síwá ànàkúnlẹ̀ kan hàn. Allah. فقلت يهودي لا فقلت محمد ما لا يكون كهنتي ماذا تقولون إذ قال النبي لكم ماذا فعلتم وأنتم هاجر الأمم ماذا
تقولون ماذا تقولون إذ قال النبي لكم tá a bá déwájú Ọlọ́run tí Ànábì Muhammad wá dúró tó jẹ́ kó ní ó sì pẹ́ wá kí lè fẹ́ sọ níwájú ẹ̀ náà. ماذا تقولون Kí lè sọ níwájú aṣáájú ẹ̀dá. إذ قال النبي لكم Nígbà tí Ànábì bá dúró lórí ẹsẹ̀ tó wá ń béèrè lọ́wọ́ yín pé أفأنتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم ẹgbẹ́ ìyá ìwọ̀n mi tí mo fi ilẹ̀ láyé náà ní kó lè ṣe ìsìláàmù. Kí lè wá ẹgbẹ́ ti bàṣìláàmù yìí jẹ́. ماذا فعلتم Máṣá fa'altu. وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم Òfin Ọlọ́run ni pé nígbà bá ń gba àwẹ̀ báyìí ẹ ṣàánú ara yín. Òun ló lè solve problems ta ní. Òní òjé inú mi ó dùn sí ọ. Tiẹ̀ náà ó sì dùn sí mi náà. Ẹ̀mí mi ó sì ṣàdúrà fún ọ. Bẹ́ẹ̀ mi tí ó sì máa ṣe fèmí náà. Ṣùgbọ́n kò sí yẹn bẹ́ẹ̀. Ẹlòmíì fẹ́ rí máa bẹ́ẹ̀ nìkan bá sápá agbádá tí ń ṣe gbégbá. Gbogbo bí wọ́n ṣe ń jẹ sàárì ńlé wọn tí a ń sínú àwa yìí náà ni o. O ti gbà pé ń dọ̀kan lò ní sí mọ́. Owó sì máa jẹ sàárì, ó tún máa sínú. لينفق ذو سعة من سعته Ọlọ́run ní bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀nà sójú ọ̀nà tèmi Ọlọ́run. Ká tó kí bẹ́ẹ̀ onírètí ó tó di onírètí. Ó ní wọ́n ti ń ṣe gbogbo orúkọ báyìí. Bẹ́ẹ̀ni. Ó ní wáàsí tí wọ́n fi máa ń jẹ́ méjì lọ́dọọdún. Wọ́n ti jọba. À ń ṣe kan ní ìlú rètí nìsín, a sì tún gbé mi lọ sí kù. Wọ́n ti jọba tẹ́lẹ̀. Àwọn ti tún wájú ṣe. Wọ́n tẹ́yìn ṣe. Wọ́n tápọ̀ ọ̀tún wọn ṣe. Wọ́n tápọ̀ òsì wọn ṣe. Tọ́ ìyún fi sùn sáàtì ní sáàtì. Ọlọ́ni tẹ́ ẹ bá ní lọ́wọ́ ẹ̀ náà sójú ọ̀nà tèmi Ọlọ́run. Àbí? Ẹ wá dúró owó tí kábíyèsí ti kọ́ mọ́sálásí Àjá. Olùsì kan bá ní lọ́wọ́ yóò pé gbogbo eléyìí náà ń ọ̀gbọ́dọ̀ nátákì tó kú. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ ẹ náà. Ẹ ṣàánú àwọn tí ń bẹ ní gbogbo ẹgbẹ̀ẹ̀gbẹ́ yín. Jẹ́ bí ọmọ pé olówó lọ́wọ́. Jẹ́ káwọn ọ̀rẹ́ rí ó dá ọmọ àpò olówó lọ́wọ́. Jẹ́ kí ìyàwó tó o fẹ́ sílé ọmọ pọ́lọ́run rọ̀ ọ́ lọ́rọ̀. Má jẹ́ ìyàwó jẹ́ àwọn àbúrò rẹ̀, má sì jẹ́ ọ̀jẹ̀gbọ́n rẹ̀. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti ní lọ́wọ́ ẹ̀nà ẹ̀jẹ̀ kí gbogbo ayé ọmọ kò ní lọ́wọ́, wọn ò kò ní bàjẹ́. Yorùbá ò ní gbàgbọ́ pẹ̀lú ẹ̀. Engineer. Engineer. فلينفق مما آتاه الله. قدر عليه رزقه فلينفق مما آتاه الله. Ọlọ́run mo bá ṣe fún ọ bẹ́ẹ̀ náà ni ó ṣe náà. قدر عليه رزقه. Ẹni abáganlé lọ́wọ́ ìwọ náà ṣe wọn bá sàrà tó bá ní lágbára. قدر عليه رزقه.
ẹlòmíì bá bá ń lọ mọ́sálásí tá ń lọ kírun nínú erùpẹ̀ tá a fẹ́ sínú yóò kó ọsàn sápò ọ̀tún yóò kó sápò òsì bẹ́nìkan bá sì béèrè pé ẹ dákun tó aláyè ǹjẹ́ mo lè rí kan níbi ọsàn yín àti gbogbo tí ó rí yìí tó ẹyọ kan yìí náà. lẹ́yìn wíkìlú sáàtì òun ní sáàtì àní bọ́ bá ṣe wà lọ́ọ̀ yín náà ni ẹ ṣe náà. wọ́n kùdìrọ̀ alẹ́ yìí rí kù. ẹni a bá wá fún tó bá pọ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n kùdìrọ̀ alẹ́ yìí rí kù. abẹ́ni a fún tó jẹ́ pé kò tó nǹkan. فلينفق مما آتاه الله. wọ́n náà nábọ̀ agbára rẹ bá ṣe mọ́. فلينفق مما آتاه الله. ọlọ́run ní tó bá lágbára náà ni ọ̀nà torí pé la yukallifu لا Allah. يكلف الله نفسا إلا ما آتاها. a sọ pé ẹyáwó ṣe sàrà tó bá ti ní lágbára náà ni ó sì. لا يكلف الله نفسا إلا ما آتاها. فيجعل الله بعد عسر يسرا. ọba tó ní kílì ọgbẹ́ lánàá náà ni ó pè ní òtútù lónìí. فيجعل الله بعد عسر يسرا. àwọn òyìnbó wọn èyí sí wé kírun ṣùgbọ́n wọ́n ní làákàyè. wọ́n ní no condition is permanent. olóòlọ́ ni mọ́gbẹ́ni ti pé kò ní tán yọ ọ̀tá ibi wo fúnra rẹ̀ ọ̀tá. ó ti wá ń bẹ̀rù owó ọmọ tà. فيجعل الله بعد عسر يسرا. bọ́ọ̀ bá sì ní wàláhì lónìí lò níyẹn tó bá dọ̀la yóò pọ̀ yóò tún ṣẹ́kù. n tí ọ̀fẹ́ mi sínú. إن الله يأمر بالعدل. déédéé la gbọ́dọ̀ ṣe láàrin ara wa o. يأمر بالعدل. ìyẹn ló lè sọ pírọ́blẹ́mù wa àwa Yorùbá àwa láyé sí èèyàn rí Yorùbá mo rí àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọwọ́ á dá Yorùbá mà èèyàn burúkú lọ́pọ̀ mẹ́ èèyàn burúkú àfi ajẹ máfi ayó tí fúnni lóko òdí ọ̀pẹ̀rù. إن الله يأمر بالعدل. ọlọ́ni ẹ ṣe déédéé láàrin ara yín. يأمر بالعدل. àpáyín láṣẹ kẹ́ ẹ ṣe déédéé tó bá wù ọ́ fúnra rẹ ni ojú ó wù ọ́ fọ́mọnìkejì. إن الله يأمر بالعدل. wá sí ní kábíyèsí gbé kalẹ̀ ní ẹlòmíràn wà tí ó tún máa sọ pé èyí ti gbé kábíyèsí nìkan ni àti ò nìkan ni. إن الله يأمر بالعدل. ọlọ́run lá àpáyín láṣẹ déédéé. يأمر بالعدل. déédéé dọwọ́ yín ẹ ṣe déédéé láàrin ara yín. إن الله يأمر بالعدل. ìwọ tó níyàwó méjì ṣe déédéé láàrin a méjèèjì. يأمر بالعدل. wọ́n jẹ́ ọjẹ́ kú ọlọ́mọ lọ dájà alẹ́ gbé mi ọmọ tó fi ṣèyálé rẹ̀ ọ̀sẹ̀ bàbá ń lè pè fún ọ lálẹ́ àná. يأمر بالعدل. àwọn méjèèjì wá ń ríra wọn gẹ́gẹ́ bí ọ̀tá. ìwọ náà ló ti kún wájọ. إن الله يأمر بالعدل. ọlọ́ni déédéé ti dọwọ́ yín o. والإحسان. jẹ́ kí dáadáa ó wù yín. ẹ jẹ́ dáadáa ó wù yín kí wọ́n pẹ́ yàtá ló ṣe dáadáa báyìí kí wọ́n wá dákọ̀ rẹ̀ pé wọ́n ló ṣe. ẹ jẹ́ ó wù yín bẹ́ẹ̀. والإحسان. nǹkan tí jẹ́ dáadáa ni pẹ́ni tó ń gbé ọ ṣépè ṣàdúrà fún. والإحسان. ẹni tó lòun mú ọ lọ́tà bọ́ bá ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n yan kọ́kọ́ sálámà sí. والإحسان. dáadáa ni ọmọ ṣe sẹ́ni tó ń ṣe ọ́ níkà. وإيتاء ذي القربى. ọlọ́run láwọn àwọn alábàágbé yín ẹ jẹ́ wọn mọ̀ ilé yẹn rí. má di ara àgbàlagbà tí ó máa dàdúgbò rú kí wọ́n mọ̀ ilé yẹn rí. oríjọ ọba kú gbólóhùn ẹyọ kan náà ni wọ́n sọ jáde.
agbájá máa lọ àṣẹ yóò kú. ẹgbẹ̀rún yẹn ni ó sọ pé àṣẹ yóò tiẹ̀ kú àmọ́ pé yóò kú ọ padà wàá kú náà. Wà ìdá ìdí kòròbá. Wọ́n á láwọn ọjọ́ àríkí àmà rẹ̀ ò ní rọrùn ẹ̀mú lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n máa sọ. Wà ìdá ìdí kòròbá. Tọ́jú ìyá, tọ́jú bàbá, tọ́jú ẹ̀gbọ́n, tọ́jú àbúrò. Wà ìdá ìdí kòròbá. Ó dénú ẹbí yín mọ́, òní wọ́n ti wo sẹ́fún ọdẹ bẹ̀. Ìbára àwọn tí ń yíran pé Tinubu ò ní jẹ pírẹsidẹ́ntì náà. Èmi ọmọ bẹ́ẹ̀ yẹn ti máa sọ kàtìkàtì yẹn pé kí làwọn èèyàn jẹ yóò tá tí wọ́n fi máa sọ ọ́nà dáradára. Ó lò ní síbò. Ó ti ẹ̀ tó ní kò ní síbò. Àtúndìbò tán ọ̀kan tún sọ pé ẹgbẹ́ gbogbo òun ní kẹ́ ẹ dàrú. Mo wá ń béèrè bí ẹ tètè dá lóhùn kan ẹbí léèrè ṣé yóò fún ẹ lówó tá a fi ṣètò míì. Tọ́wọ́ sàníye tá a ná. Wà ìdá ìdí kòròbá. Ọlọ́run láwọn tó súnmọ́ iye jẹ́ wọn ọmọ ilé èèyàn rí. Ìdá ìdí kòròbá. Jáwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ ilé èèyàn rí, jáwọn ọ̀tá rẹ̀ ọmọ ilé èèyàn rí bí a bá ń bínú rẹ̀ ọ̀tọ̀. Ìdá ìdí kòròbá. Àwọn tó ń súnmọ́ ọdẹ wọn ó pè ọ́ lé èèyàn dáadáa. Wọ́n lè sí bí ìwà àbàjẹ́, wọ́n bá àyàn ló kọjẹ́ torí bí wọ́n bá bá ọ náà ló kọjẹ́ ò ní gbà. Gbogbo wà dọ̀tí. Bá a bá sínú àwẹ̀ tẹ́lẹ̀, Ọlọ́run ọmọ iye àsìkò tó gbọ́ ọgbọ́n bá fẹ́ káyí lọ owó ni. Ilé ọmọ màtá ni, ọ sáré bí ó ti lọ ṣe sìná, náà fẹ́ káyí là ọwẹ́, náà fẹ́ káyí sáré, ó tún pọ̀ fẹ́ sára. Ọ̀rẹ́ ni. Wọ́yẹ́ mi á lè fàṣà. Àbí? Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ó ní kullu aduwwu tafna. Wa'aduwwul farji la tafna. Gbogbo ọ̀tá ló lè tán. Ọ̀tá pé mo rẹ́ nìkan fìrí pẹ̀lú ìyàwó mi kò lè tán láíláí. Ẹ bá bẹ̀ mí dẹ̀ fi Mákà àti Mẹ̀dínà bẹ̀ mí, Sàfá àti Máríwà, Àràfá, Mùsdálífà, Allahu Akbar. Allahu Akbar. Ẹ bá lọ gbé ẹ̀bẹ̀ ní wàláhì ọ̀gbọ́, ẹ kà ń sọ ni. Torí pé àdúwòl fáríjì, ànábìkan ló ń lò àdúwòl fáríjì Tọ́fùnà. ọ̀tá tí abẹ́ bá dálẹ̀ ọ̀tá ló ní tán láíláí. Wáyé ni á ní fàṣà. Má sí bí ìwà àbàjẹ́, má sí ń bẹ̀. Àwẹ̀ là ń gbà lọ́wọ́ yìí, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò dá sọ́mọ nìkejì. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò dá sọ́mọ nìkejì. Wọ́n pe ìyàwó ìyàwó torí bí a pe tiẹ̀ náà ìlú ọmọ àbí òní. Wáyé ni á lè fàṣà. Yẹ́nà anil fàṣà. Gbogbo tí bá jẹ́ ìwà àbàjẹ́ gbọ́dọ̀ kó ń bẹ̀. Anil fàṣà. Èwo ló tún kàn wá ní mọ́kà? Al-munkari. Ó kọ tó ní gbà, má sọ ọmọ nìkejì bẹ́ẹ̀. Ọ̀jẹ̀ǹgẹ̀ tí ẹlẹ̀ ọ̀jẹ̀ lé eégún, mọ́ kí ìyàn lórúkì tí ọ̀dà abẹ́ torí wọ́n tó ní gbà. وينهى عن الفحشاء والمنكر Ó wá ní wàlúbàgì. والبغي. Ẹ̀rí pé wù ọ́ papọ̀. Bí tẹ̀lé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ náà. Aṣọ papọ̀. Kábíyèsí rí nìyí. Bàbá wa máa kà ń kọ́ òkú ní kálukú lẹ́nu funfun. Àwọn aráàlú wọn ò wọ kọ́lọ̀ bí ìrìn láyé wọn ò wọ́ ní. Àwa wá ní ẹni ọwọ́ màlàmàlà ẹni tọ́wọ́ ètò ṣe déédéé tí ó kún.
àwa náà wọ́n máa dá màndé kábà wọ́n dá wa mọ̀ àwa láwà Àǹkárá ní ọmọ bá ṣe yóò lò sí bẹ́ẹ̀. láti wá jẹ́ kí làbẹ tí a já lọ Mákà. Yorùbá yìí ṣe yàn rè. àwọn tí wọ́n máa wò pé ewu labalábá yìí. Yorùbá yìí ṣe yàn rè. Àǹkárá táwọn èèyàn sọ ni a sọ kéré kan nílẹ̀ Yorùbá bí. Bí a bá wọ̀ ní bí Haúsá bá rí lọ́rùn èèyàn ní Kánò tó jọkùnrin yóò béèrè lọ rẹ̀ dé. O sì rọra sọ máa ra aṣọ ìyàwó rẹ ló ń lọ fi dá ìlú ìyàwó rẹ. Ṣé ìyàwó rẹ àbí ìyàwó rẹ kọ́ ló kọ́ wọ̀nyí? Àwa nìkan ni. Wọ́n yẹ náà ní fàṣẹ àìwá nìkan. والمنكر والبغي Ọlọ́ni wàlúbàkì. والمنكر Gbogbo tẹ́mi kọ́ ọwọ́ wa ni ó ti wá. والبغي Tẹ̀mbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ tí ò di ága. Ká tó lọ di election, mo ti sọ bí òkú bàbá wa Jákàndé. Mo wo lẹ́njọ́ náà, mo wo àwọn èèyàn tó wá, mo wo àwọn èèyàn ńláńlá ní àṣẹ wá, aṣíwájú yìí náà wà ní àwọn èèyàn náà. Ọwá wo sàfún ẹ̀ pé bàbá ti ẹ̀wà sọ pé bàbá Jákàndé yìí lọ, táa tún ní ọyẹ kọkànná. Tinubu sì mẹ́wájú mi lọ́kàn báyìí. Ẹ̀mí mi tó lọ ọbẹ̀ pé kí ló dé tí wọ́n eléyìí náà ò rí jẹ. Mo wá bá lẹ́kṣọ̀ lọ, mo wá sọ jáde mu ní ẹ̀yin Yorùbá ẹ múra lẹ̀ o. Àwọn nǹkan kan rúgbó, mo ti sọ́jọ́ náà. Mo ní nǹkan rúgbó bọ̀. Lórílẹ̀-èdè yìí, ẹni ẹ̀yìn là ń jẹ́ láti jọ́ta àti gba òmìnira wa. Ẹni ẹ̀yìn là ń jẹ́, àwa sì la ṣáájú. Gbogbo kan bá sọnù Yorùbá ni wọ́n pè ọ́ wá dáadáa. Àmà wá bá bá ti wá tán náà wọ́n lè àdànù. Àní nípìn kankan ń bẹ̀. Gbogbo tó bá jẹ mọ́sẹ́ káfí ní ṣiṣẹ́ tí ò ní ṣàǹfààní kankan ń bẹ̀ Yorùbá ni wọ́n taari sí. Ní abájẹ́ wá jẹ́ àgbẹ̀ mínísítà méjì kan lé alọ́ nínú wọ́ọ̀bà máa dùn. Mo wá sọ ń dọ́nà mo ní tí mo sọ pé ń gbọ́bọ̀ àjẹ pírẹ́sídẹ̀ntì ilẹ̀ Yorùbá rí Awólọ́wọ̀ gbìyànjú. Kò rí jẹ́. Ó jẹ́ fẹ́ jẹ́ ńgbà náà, ẹgbẹ́ iná rẹ̀ tó takò. Ẹgbẹ́ Yorùbá iná. Ẹ̀yin ìyẹn bú wọ̀nyí. Ẹ̀yin ẹni àyí jírí wọ̀nyí. Béèyàn bá jírí yín láàárọ̀ kó tó gbọ́dọ̀ tún oorun sùn ni. Ó dàbọ̀ bá sùn tán kó tún ṣẹ̀ṣẹ̀ ká sùn bá mi. Yorùbá yìí sí èèyàn rẹ̀. Awólọ́wọ̀ ò rí ipò yìí pẹ̀lú bó ti ṣe wàhálà tó. Bá a bá lẹ́nu ọ̀rọ̀ lẹ́nìí, wàláhì Awólọ́wọ̀ ló fún wa lẹ́nu ọ̀rọ̀. Tá máa, tá lọ́mọ̀ wá, mítìn àkọ́kọ́ tí a kọ́kọ́ lọ ní Britain, èèyàn mélòó lọ́nà, ìbá mẹ́rin wọ́n lọ. Ngbóòdẹ lẹ́ẹ̀kejì, Awólọ́wọ̀ káwọn ti ẹ̀ lẹ́yìn kò nìkan dá lọ. Wọ́n sì àpúrúfù wa, wọ́n fún wa lómìnira. Awólọ́wọ̀ ẹ̀ṣẹ̀ wa ní ẹjẹ́ á lọ kálọ̀ tọrọ. Ó ti parí ọ̀rọ̀ kalẹ̀ lọ́hùn. Awólọ́wọ̀ ọ̀hún ṣe kílẹ̀ ń ṣe fún ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ̀ ṣe gángan mú. Rántí rẹ̀. Bàbá wa Awólọ́wọ̀ náà ni. Bàbá Awólọ́wọ̀. Ṣé Awólọ́wọ̀ ọmọ yìí ọmọ tó bí? Lábíọ́lá ti làmì láká tó. والمنكر والبغي وينهى عن الفحشاء والمنكر. Gbogbo tẹ́mi bá kọ ẹ má fi lọ́ra yín mọ́ Yorùbá, ẹ má fi lọ́ra yín mọ́. Ẹ má fi lọ́ra, ó yẹ ká yí padà. Mo ní pẹ̀lú ògùn Ọlọ́run, mo ní gbogbo ẹ̀yin jàmáà yìí tẹ́ wá bí òkú bàbá Jákàndé. Tí mo fẹ́ fi ṣe yín ni pé Mùsùlùmí ò jẹ́ pírẹ́sídẹ́ǹtì ilẹ̀ Yorùbá rí. Ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀. Ẹ wá jẹ́ amúra o. Tí mo wá fẹ́ sọ fún yín ni pé ń bọ̀ bá kọ́ ọmọ wa la fẹ́ kọ́ jẹ́ ọmọ ẹni ọ̀gbọ́dọ̀ sì ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ o. Ká lọ sí kí ni o?
Abúlẹ̀kẹ́ di ọmọ ẹlòmí mọ̀ dáàpọ̀ ẹnìkan kan jọ náà. Má wà láàyè mi tí kú lẹ́kọ̀ọ́ ní owó dọ̀ọ̀kú mo ti wà mo ti gbọ́ tí Yorùbá ti ń sọ̀rọ̀. Bàbá Muyideen náà ti di olóṣèlú. Èmi ọ̀wá máa ń tẹ́ ẹ ṣé kí ni mo ṣe lọ́dọ̀ olóṣèlú? Sọ̀rọ̀ èmi pẹ̀lú wọn ṣé yóò wá ṣe déédéé ni? Ojú òṣèlú tó fọ́mà lọ́pàá dáadáa. Òṣèré ni èmi ò jìrì ní ẹgbẹ́ sọ pé fọ́mà ìmọ̀. Wàlbágì. Ọlọ́run ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ tí ń bẹ láàrin ẹ̀yin Yorùbá ẹ gbìyànjú ẹ parẹ́. Ọmọ ẹ̀gbọ́n bá rọ́nà ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin àbúrò ẹ pẹ̀lú ẹ̀. Ọmọ àbúrò lọ́rọ́ náà ẹ pẹ̀lú ẹ̀. Ẹ má jẹ́ ẹ má máa sọ pé ọmọ alágbájá tó ní ọ̀wà jẹ́ ni. Ọ̀nà tá a fi fìyà jẹra wa nìyẹn. Ẹ bára ẹ sopọ̀ lórí dáadáa. Ẹ bára yín ṣe lórí dáadáa. Alẹ́bẹ̀rẹ̀. Pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ bára yín ṣe pọ̀ dáadáa. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Allahu Akbar. Wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ẹjá wa náà fẹ́ràn ara wa. Ẹjá fẹ́ mo máa ń sábà sọ gbogbo ìgbà. Wọ́n bí mi nílẹ̀ Yorùbá ni, bàbá tó bí mi Ìbàdàn ni, ìyá tó bí mi Ìbàdàn ni, tí ó kù síbi mo fẹ́ kílèmù ló bẹ̀ lọ. Ṣùgbọ́n mo pẹ́ nílé Haúsá débi pé kí n fi pera mi láwúsá. Ọ̀pẹ́ ń bẹ̀, ó kéré ọ̀pọ̀ mọ́sálù 50 years. Odidi ọjọ́ orí ẹlòmíì. Mo sì wó gbogbo òṣèṣì wọn ò lọ́dà jù. Bọ́mọ kékeré bá lówó lọ́wọ́ gbogbo wa láàmà lọ ọ̀dọ̀ rẹ̀ tá máa lọ sínú. Bọ́bá nínú ọdún iléyá gbogbo wa láàlọ́ ọbẹ̀ tá lọ tọrọ ẹran. Wọ́n tààrà náà. Bónírètí bá sọ pé gbogbo wa gbogbo tí ń jẹ́ ìlú rètí ẹ máa wá sínú ilé yìí. Ẹnìkan yóò sì máa sí àwọn yòókù ní kéde kọ́ fẹ́ lóra wọ. A sì kiri lẹ́bẹ̀ lọ jẹ́. Ṣé ẹ níràwọ̀ tẹ́lẹ̀? Wọ́n tààrà náà. Ta'awwanu 'ala al-birri wat-taqwa. ولا تعاونوا على الإثم والعدوان. الله أكبر. Ọlọ́run forí ní ààrẹ Mùsùlùmí Ayédèkọ́lá. Ẹ̀bá ń ṣe kúlí wà náà kan fún Bismillahir-Rahmanir-Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. Ààrẹ Mùsùlùmí nígbà tó ń bẹ láyé àwọn àsìkò kan wà. Ó ní ọláwọn àsìkò kan wà tó ń ná 5 million lójoojúmọ́ láti fi tọrọ. Ngbọ̀ yá ó increase ẹ̀ sí 10 million. Ngbà tí ó fi kú ó ti di 15 million. Láì ní gbogbo ọjọ́ ni o. Ó wá decide ńgbà yẹn pé kó máa pa màálù mẹ́rin fún gbogbo èrò tó bá fẹ́ wá. Kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ tó lè sọ pé rí gbogbo ilẹ̀ jẹun. Àwọn lọ́balọ́ba ń kóra wọn lọ́bẹ̀, wọ́n ń kóra wọn lọ́bẹ̀. Àmàlà tí kìí gírí ní. Ń gbò díjọ́ kan ààrẹ bá jókòó nú lé ní ẹ̀rẹ̀ ká ní ààrẹ yìí mọ́ wá rí. Ẹ̀dàkùn ẹ má jẹ́ wọ́n bá yín ló kọjẹ́. Wọ́n ní ẹ̀ ń lu ìràwọ̀ àwọn èèyàn ní pẹ̀lú oúnjẹ tẹ̀ fún wọn. Mo sì wà ń bẹ̀ níjọ́ náà ààrẹ àbá mi. Abẹ́gbọ́ ẹ̀gbọ́n tí arákùnrin sọ tó kú sọ. Ẹ wá lọ bá ń pa àwọn ọmọ tó wà lẹ́nu géètì wa àtàwọn ọmọ tó wà ní ọgbà lọ́dọ̀ mi bí ẹ lọ bá ń pè wọ́n wá. Ẹ gbọ́ sẹ́yìn gbọ́rù information bẹ́ẹ̀ àwọn náà ti ń gbọ́ tó jọ mẹ́ta.
Ọparí. Ààrẹ wa ní ṣe màálù mẹ́rin tá à ń pa lójoojúmọ́ àti ọkà tá à ń rò àti ráìsì tá à ń sè ẹ dákun torí Ọlọ́run náà mọ iye àpò ṣẹ̀mú tẹ́ ẹ máa ń rò jẹ ẹ wá dákun torí Ọlọ́run. Bó o láwàá fọ̀rọ̀ sí mọ́lá rẹ ẹ stọ́ọ̀pù tẹ̀síwò ẹni ọba wọlé wá báyìí kò ní ìrànlọ́wọ́. Láti gbà náà làárẹ̀ ti wá dàbí ẹni ọba kò wò nílé lórí òmòrówó lé san ààrẹ ọyọ̀kọ̀ ọkọ̀ lè fi ẹ̀ náà ní. Lọ́rí wálẹ̀ mọ́kọ̀ fún ọ. Ṣùgbọ́n àwọn tẹ́bi ń pa wọn ò jẹ́ wọn níbi jẹ fún wọn. Ta'awanu 'ala al-birri wa taqwa. Wa ta'awanu 'ala al-birri wa taqwa. Wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ọlọ́run ní ẹ máa ra yín lọ lórí ìrìgímà lórí àbòsí ẹ máa ra yín lọ lórí ẹ̀. Wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Bọ́yẹ́ yìí dẹ́ wà ní ètè ní ẹ̀yìn èlò ìkú lọ́dọ̀ kábíyèsí. Ẹ bá lọ bẹ̀rẹ̀ nìkan ò ní lọ kí jímà lọ́dọ̀ kábíyèsí kọ́ mọ̀ mú búrẹ́dì lọ́lé. Ó ní bí ẹ ti ẹgbẹ́ ayé bí onírètè sì ṣe mú abúrẹ́dì ilé wọn lọ ti ń fún ẹ lówó mu. Tí abúrẹ́dì ní àlọ́ wọn ò lè rírọ̀ kankan pa ni pé ṣé búrẹ́dì yìí ṣé kò ní nǹkan nù. Wọ́n tún fi pẹ̀lú tí ń jẹ búrẹ́dì. Àtàjì wọn máa jẹ búrẹ́dì wọn lọ. Dangote ló ń gbé wá. Àwa ló ń lo àìsíkà àwọn Dangote ò láìsíkà. Àbí ìṣe tí onírètè ń ṣe òní Dangote fi sọ pé ní mọ́sálásí yìí o torí Ọlọ́run ẹni tó Ọlọ́run ni ó gbé mọ́sálásí kalẹ̀ ẹni Ọlọ́run ni èmi náà ó sì máa ṣiṣẹ́ ládàbẹ̀ òní Dangote fi ń ru búrẹ́dì wa. Ẹ dákun ta'awanu 'ala al-birri wa taqwa. Wa ta'awanu 'ala al-birri wa taqwa. Ẹ jẹ́ abára wa sí lọ́nà tó dáa. Wa ta'awanu 'ala al-birri wa taqwa. Ẹ jẹ́ arúurira wa ká ronú dáadáa síra wa. Wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ẹ má ṣe bí à ń dàlúrú à ń dàdúgbò òru à ń lọ gbé nǹkan tí ọ̀dà sẹ́mi àwọn èèyàn. Wattaqullaha. Ọlọ́ni ẹ bẹ̀rù èmi Ọlọ́run ọba. Wattaqullaha. Ẹ bẹ̀rù mi o. Wattaqullaha. Ẹ páyà èmi Ọlọ́run. Inna Allaha shadidul iqabi. Allah. Inna Allaha shadidul iqabi. Ẹ pa ìwọ náà jẹ̀mọ́. Laqad jinakum bil haqqi. Ọlọ́run lé ẹ bẹ̀rù mi dáadáa bá. Wattaqullaha. Ẹ bẹ̀rù mi o. Wattaqullaha. Torí pé mi Ọlọ́run. Inna Allaha shadidul iqabi. Tí ẹ̀yin ò bá ń ṣe fúnra yín wọ̀nyí, Ọlọ́run ẹ bẹ̀rù mi bá. Ìyá mi lè fa, wọ́n jẹ yíyà. Ọlọ́run má jẹ wá yíyà. Yìí náà kún mi láàpù. Òdodo ọ̀rọ̀ tí mo mú wá fún ilé yìí nìyẹn. Ìjà fẹ́ràn ara wa. لقد جئناكم بالحق. Ẹ jẹ́ á fẹ́ràn ara wa. Ẹ jẹ́ ká fẹ́ràn Yorùbá ẹ fẹ́ràn ara yín. Ẹ jẹ́ ilé kìíní kan sí yín. Kẹ́yìn mọ̀ pé ìfẹ́ àfikún lóhùn màmá kó tún wa rọ. Kó tún wa sí. Mo sọ̀rọ̀ náà níbi kan lẹ́nu gbàtà àwẹ̀ yìí bẹ̀rẹ̀. Àwọn drivers méjì ní Sókótó ọ̀kan jẹ́ Yorùbá ọ̀kan jẹ́ Haúsá wọ́n á bára wọn jà ń gáràjì wọ́n nara wọn yánnayànna àwọn ọlọ́pàá sáko wọn ń bọ̀ jẹ́ pé ọ̀rọ̀ mi ò ní gbà ní bẹ́ lẹ́nu wọn méjèèjì wọ́n ẹ lọ kóòtù
ní a bá lọ kóòtù. Wọ́n pe Yorùbá sínú ogi ní kóòtù. Ó jẹ̀bi àbó jẹ̀bi. Ẹlẹ́rìí rẹ̀ dà, ó jẹ̀bi àbọ̀ jẹ̀bi, ó ló mọ̀ jẹ̀bi. Ẹlẹ́rìí wá dà. Tọ́, ó sì pa àwọn ẹlẹ́rìí ní àwa ńbẹ̀. Yorùbá náà ló pè, kódà àwọn Haúsá náà tún jẹ́rìí. Wọ́n wá pe Haúsá. Ó jẹ̀bi àbọ̀ jẹ̀bi, ó ló mọ̀ jẹ̀bi. Ó ní nọ́mbà kásá ò bá ń sì bá. Ibi tó wà yìí ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀. Títí ń jà yìí ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀. Ibi tó wà yìí Ti kọ́kọ́ jẹ̀bi. Ṣé Yorùbá lè wí yàn? ó ní ohun ò sì jẹ̀bi. Tàwa làwọn ẹlẹ́rìí tiẹ̀ lọ́ba pè Mọ́lá Olù. Nígbà tí Mọ́lá Olù Yóò jáde ọjà fọ́jú. afọ́jú. Ẹ gbọ́ mi dáadáa o. Nígbà wá fà síwájú tó wà náà kí adájọ́ wá ń béèrè. Ẹjọ́ wá wò ó pé Wọ́n prosecutor tàbí ojú mi tàbí jẹ ni. Ẹni tó dúró yìí gbà mí báwo ẹ̀yìn. Mẹ̀gá o Ọmọ lójú. àbí? Òun náà sì ti dáhùn náà kí mi ò ní ẹ̀mí lábá níbẹ̀ káwò ní ìmọ̀nà. Bẹ́ẹ̀ni. Afọ́jú ni mí. Ẹ̀rí wo lọ wá fẹ́ jẹ́ láàrin àwọn èèyàn méjì àwọn tó rí wọn pé àwọn ń jà ní apà ìlàpè ní ẹlẹ́yìí. Ó ní kò lè rí bẹ́ẹ̀. Ìmọ̀ ẹ̀gbọ́ wẹ̀yìn jẹ̀mọ́ o. Ó ní kò lè rí bẹ́ẹ̀. Ta ló ṣe wá mọ̀ gbogbo bó o ló ṣe mà ta lè ta ìpè lọ́nà ọ̀tí yẹn ta ló jẹ̀bi. Ó ní yóò bá ló jẹ̀bi. Lọ́nà wo? Ọ̀nà wo ni o? Ó nítorí ń gbà wọ́n ń ta òun síra wọn. Ẹni tó kọ́kọ́ gbá ara wọn létí inú àwọn méjèèjì yóò bá lọ kọ́kọ́ gbá Haúsá létí. Ó ló ṣe é. Ó ní ó rí ni ó ní mo lè ṣùgbọ́n láti tẹ́sì. Mo gbọ́ ọwọ́ rẹ̀, mo gbọ́ ọwọ́ Yorùbá ní dúmà tó bá gbá yìí lé. Ọwọ́ Yorùbá ní wọ́n ló tẹ̀. Lábàbí jíínà fún mi hákì. Allahu Akbar. Wàlákìlá akíntàkọ́ lílẹ̀ hákì kárí hó. Bí Yorùbá bá débì kan tí a bá ń jẹ ọmọ ìyá rẹ̀ yíyà, yóò dúró ní bí a bá wà ní bá hàn lè màtá yóò wà Tún lè mú fóònù jáde fún wa sọ̀rọ̀ fídíò rẹ̀. Orí kò nílẹ̀ àkàì. Irú ìjà wo lọ ń jà ní Haúsá ọ̀jẹ́ yìí? Wọ́n bá rí pé ọmọ ìyá àwọn ní gbogbo wa ń bá jà. Wọ́n láì tí bá ń bọ̀. Gbogbo tó lè pààyàn. Ní bèrè bọ́yọ̀ jẹ́ Yóò mọ́ bẹ jáde lápò, yóò mú kúmọ̀ jáde lápò, yóò má dá lọ́wọ́. Kò sí tí ò ní náwó. Yorùbá kọ́. Wọ́n bá ní èèyàn rẹ̀ tán, èèyàn rẹ̀ náà ni ó tún máa dálẹ̀ dìde. Òwe báwo ni wọ́n náà ṣe ṣe? Ìwọ ní ìgbọ́ràn. Àwọn fọ́ọ̀mù máa lọ sí wọ yìí ìgbọ́ràn. Ìtúbí la wà kí ìwọ wá lọ ọ̀dọ̀ wọn. Jíínà kún bẹ̀rẹ̀ àk. Lábàbí jíínà kún bílẹ̀ hákì. Ọlọ́jà sọ̀pọ̀ ọdún láyé. Àdúrà wọn gbà. Kábíyèsí. Ọba tó dá yín dáadáa báyìí kò ní jẹ́ màbànújẹ́. Kò sì ní sọ yín di nǹkan kí nǹkan máa wà lọ́wọ́. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹ jèrè àwọn ọmọ yín. Ẹ jèrè àwọn ọmọ yín. Abẹ́ Ọlọ́run, abẹ́ tóbi rẹ̀ bẹ́ẹ̀ torí pé kó lè láhùnmá máàlíkal mulk. Tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khair innaka ala kulli shay'in. Abẹ́ Ọlọ́run, ọba tẹ́ ẹ jẹ́ yìí. Ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Okùn fọ́ la ayé àti tàríkì àmà ní òkè fún yìí. Àmín. Gbogbo ọ̀nà tẹ́ fi ń ṣe tọ́lọ́run, Ọlọ́run ní kí ọ̀nà náà máa ń. Àmín. Ẹ
ẹ̀ sì ní rí ìbànújẹ́. آمين àní dábàtà àbànújẹ́ sọ sẹ́nu ọ̀nà yìí. آمين ọ̀la níbi wa Muhammad. صلى الله عليه ẹ̀mí وسلم yóò gùn ẹ̀mí yóò gùn nàjà yẹn kalẹ̀ nàjà yẹn kalẹ̀ adé ọ̀pẹ lórí àtọ̀ ọ̀pẹ lẹ́sẹ̀ ìrẹ̀ yóò dókin ní آمين ọ̀la níbi wa Muhammad. صلى الله عليه وسلم ẹ bá mi sàlámù náà sẹ́lá kan bá a ṣe sà á fún kábíyèsí bẹ́ẹ̀ náà ní ká sà kọ́lọ̀ nǹkan wọlé ànábì wa Muhammad. صلى الله عليه وسلم ẹ ní máa padà sí burú آمين ẹ sì ní parẹ́ máa yí lára o. آمين ya bismillahir rahmanir rahim. ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب